àánú àwọn aláṣìṣe mùsùlùmí yẹn àánú wọn ń ṣe mí. Ẹni kí ló fà? Nígbà táwọn bàbá tiẹ̀ sọ fún ẹ pé Ọlọ́run ò nílé, àwọn kan wá láti Saudi, wọ́n wá sọ fún ẹ pé àwọn ti yọ self conf Ọlọ́run lọ́dún àwọn, wọ́n wá gbé òkúta sí lẹ́gbẹ̀ẹ́, òkúta dúdú. Ọ̀rọ̀ òkúta yìí náà la ṣì wá ìṣàánú ẹ. Wọ́n tún wá ní ẹ̀mọ fún spa, wọ́n tún wá ní kó máa la Ọlọ́run máa yà wá wèrè, wọ́n tún ní kó máa yí lẹ́ẹ̀méje, wá tún yí lẹ́ẹ̀méje ṣàfàmọ́ríwá, wá tún wá la, wá tún wá fáwọn la láì ṣe wèrè. Ẹ̀yin aláṣìṣe mùsùlùmí yẹn ṣọ́ra yín, jẹ́ pọpọlọ yín wálé. Tó bá ní kẹ́ wálé, wọn ní kẹ́ lọ family house yín, wọ́n ní kẹ́ pé làákàyè yín wálé ni. Àánú yín dẹ̀ ń ṣe mí. Tó bá dé ọ̀run, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin Allah àti Satan kò pín. Nígbà tí ó nágbára àti pa Sátánì fún ara ẹ̀ lẹ́ẹ̀kan náà, tó wá ṣe jẹ́wọ́ lóní kó máa bóun sọ̀kò fún Sátánì, ó dẹ̀ wá ń believe pé irú Ọlọ́run bẹ́ẹ̀ nágbára. Ìgbà tí Sátánì ṣẹ̀ kò rí nǹkan ṣe fún, ìwọ ló ṣẹ̀ wá ń bẹ́ lọ́wọ́ ẹ̀ wípé kó bóun jùkò fún, ó dẹ̀ wá ná Ọlọ́run tó ń sìn yẹn nágbára, Ọlọ́run tó pè ẹ̀ wá báyẹn wá ó nágbára. Àwọn bàbá wa ti já wa, wọ́n náà lọ́hùn ò nílé, kò síbi tó yí sí tó pọ̀ lọ́hùn. Wọ́n tún wá ní kẹ́ máa kírun níbi tẹ́ bá wà, kẹ́ ṣáà dojú kọ òkúta yẹn, Blackstone. Ṣé ó rí ìgbà tó bá sọ fún ẹ pé òkúta ló ń bọ ni? Ẹ̀yin mùsùlùmí aláṣìṣe yẹn ṣọ́ra yín, ẹ pọpọlọ yín wá lè.